gospel music lára aṣẹ́ ọwọ́ ẹ̀ náà ró tó ṣe sílẹ̀ kó tó kú àfi bí ẹni kó ti mọ̀ pé bíntín láyé ẹ̀yìn bíntín láyé náà làkọ́lé ẹ̀ lórí VCD. ìbà ọlọ́lá tó fara tí mo dúbà ó ìbà bàbá mi àtòrí ẹni tí ò sùn ṣe ayérayé ọlọ́run àtòkì ọba tó fọjọ́ gbogbo rà alágbára ńlá lórí lè ṣe ọba tó tó ń gbani alágbàlá ìtura ọba ńlá arúgbó ọjọ́ gbanigbani tí àyè ń sá ọba tó ń gbé ọba ayé lọ bàbá tí kò ní tó jáde àwọn ayé dùn bàbá tí kò ní tó kò sí bàbá tí mo ní ti ràn mí lọ́wọ́ bàbá tí mo ní ti ń bẹ́ mi ga akọ̀bá ti bà lẹ́yìn ọlọ́run tó sọ pé òun ní. kéèyàn ó papòdà àmọ́ lẹ́yìn ikú kí iṣẹ́ owó èèyàn ó tún máa dùn kó máa dún àfi bí ẹni pé ká mú bàbá àrà jáde nínú VCD yìí náà ni bíntín láyé. He has always preached death. Yes, he has always preached death. We know he will go so soon. I knew. I told him. èrè bí mi fẹ́ nìyàn tó dẹrẹ gbogbo ayé yìí tó sáàmì ràmùràn òye rà èsì ò ẹni lówó máa ẹni tí ò lè máa ẹni kọ́lé máa ẹni tí ò rí kọ́ máa kú. Ẹni borí kan máa kú, ẹni tí ò mọ̀ ọ́n kan máa kú, ẹni ga máa kú, ẹni kúrú máa kú. Ẹ wá rí pé àwa ènìyàn la ò gbọ́. Bíbélì mi fi yé mi, ìwé oníwàásù ká látẹsẹ̀ kí ní délẹ̀ yìí, asán lórí asán. ohun orin inú ẹ̀ dún dáadáa àwòrán inú ẹ̀ ó clear ó sharper musical video CD tí ò tí ì sírú ẹ̀ ní gbogbo ẹbí mi ló gbọ́dọ̀ jókòó kó wò ó dáadáa kó wo ìṣe tí bàbá àrà àti iṣẹ́ owó bàbá àrà ṣe sílẹ̀ kó tó kú bíntín láyé musical video CD yìí kò tí ì sírú ẹ̀ sẹ́ẹ̀. bíntín láyé lórí VCD àdúrání níléeṣẹ́ Alase music and video erinlọmọ marketer lórí òkè Òṣòdì telephone 0802599997 musical video CD bíntín láyé ó ti jáde o tètè lọ ra tiẹ̀ báyìí. ọ wá ẹyẹ òrò rẹ dúdú mẹ́ta ẹyẹ òrò rẹ dúdú mẹ́ta yìí là á máa lò ní oṣù mẹ́ta ìwọ́n jẹ̀bi ètùtù. èyí ni òfin ní àjàṣẹ́yìn sọ́dọ̀ tíà ẹ̀rọ mi. onídùúgbò onídèndè onídọ́ fúnra rẹ̀ iṣẹ́ rẹ̀ tún yá. láti lọ máa ra oúnjẹ fún ní fast food nítorí mi ò ní owó tí máa fi sanwó steward so kí ló ń complain fún ó mọ̀ pé mi ò wà used to it ní ìwọ kitchen bí láyé mi wọn fi kọ́ nílé wa. problem ní category ìfẹ́ mọ bí problem yìí ṣe tó ẹjọ́. ẹ̀ṣọ́ aláwọ̀ ìbéèrè kan ṣé oko lẹ̀ ń kọ́ ẹrù tẹ̀ ń lọ báyìí ní sin àbí bọ́ńbẹ̀. adáfúyé ṣẹ́rí lóòótọ́ àwórì ló lè kó federal ṣẹ́rí steak tí wọ́n máa ń sọ yẹn òun ló pa gbogbo ìlú Èkó papọ̀ pátá tó ní Lagos state ṣùgbọ́n Lagos state ó tún ní villagers ní lábẹ́ Ìkọ̀tún ní ńlọṣọ ọrọṣọ Ìkọ̀tún Ìbà ní ńlọṣọ ọrọṣọ bí méjì kò níbí. kò ń ṣe ṣàgà tán lọ mọ́. ẹyẹ sọ
síta ìsọ̀nà ìṣàgà ìlú ìyá mi rí ẹwà. lórí àgádágodo tí wọ́n ń wò yìí nǹkan ńlá tó bá yàn lẹ́rù ọ̀kànlélúgba ní àgádágodo ó ní òtútù pìrí a tún kùrùkùrù dànù sí hálátà òrí àgádágodo ní jẹ́ bẹ́ẹ̀ ó ní òdì wọ̀nràn adébí àti rírú bàbá oníṣègùn lọ́rùn àgádágodo ní jẹ́ bẹ́ẹ̀ ó ní ẹmu hara ẹ̀ hàmì tuntun yàrá ilé bá àwọn àgádágodo lọ́rùn. láti bẹ̀ lọ inú abúlé mi straight kò sẹ́ni tó lè bá mi sọ láti bẹ̀ lọ ọ̀rẹ́ abúlé. bàbá dábàá ẹ gbé ọmọ yẹn sínú mọ́tò ẹ gbé ní sọ police station láti station ìyẹn sáà abúlé mi straight. Baba, did I hear you say congratulations? Prince Debo, for you, the long-awaited Alase video is out at last. The first track coming your way now is Momokwe Baba Femi, that is Hallelujah, Hallelujah, Hallelujah. Nishoju otani moshoko. Thank you. I'll be back. Ó dára Ọlọ́run mi, ó dára Ọlọ́run mi, ó dára lónìí ó dára. Ó dára ó dára Ọlọ́run mi, ó dára Ọlọ́run mi, ó dára lónìí ó dára. Ìyanu rẹ̀ láyé mi, ó rọ̀ fẹ́rẹ̀ lórí mi, ó dára lónìí ó dára. Ọmọ tó fi fún mi, ó bá mi wà bẹ́ẹ̀ o, ó dára lónìí ó dára. Aya ńkọ́, aya tó fi fún mi, ó bá mi wà bẹ́ẹ̀ o, ó dára lónìí.
wọ́n lérí wọ́n sọ̀yà wọ́n sọ̀rọ̀ gbogbo bàbá ní kí n má bẹ̀rù kí n má ṣojo mo gbà gbọ́ mo gbà bàbá gbọ́ ó sọ ọ̀rọ̀ mi dẹ̀rí ayọ̀ hallelujah 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 níṣojú ọ̀tá ni mo ṣògo. wọ́n lérí wọ́n sọ̀yà wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn gbogbo bàbá ní kí n má bẹ̀rù kí n má ṣojo. mo gbà gbọ́ mo bá bàbá gbọ́ ó sọ ọ̀rọ̀ mi dẹ̀rín ayọ̀. aláàánú jùlọ ni bàbá mi ó bàbá mi ó bàbá. olùṣègùn àjàṣẹ́gun ìwọ ni mo sátọ̀ wá o bàbá mi. olórí ọ̀fẹ́ ni bàbá mi ó bàbá mi ó bàbá. hallelujah 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 níṣojú ọ̀tá ni mo ṣubú. wọ́n lérí wọ́n sọ̀yà wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn gbogbo bàbá ní kí n má bẹ̀rù kí n má ṣojo. mo gbà gbọ́ mo bá bàbá gbọ́ ó sọ ọ̀rọ̀ mi dẹ̀rín ayọ̀. nínú ìpọ́njú mi mo ké pe Olúwa ó sì dá mi lóhùn. ó gbọ́ ọkàn mi lọ́wọ́ ètéké ọfà mímú alágbára tòun tẹ iná ìgìjú ní bèrè hallelujah. àgọ́ kédárì ni mo wà o ọlọ́run ẹlẹ́dàá mi o bàbá bàbá ṣọ́ mi. ó ti pẹ́ tí ọkàn mi ti bá wọn gbé àwọn tó kórìíra àlàáfíà òwe bàbá ṣọ́ mi. àlàáfíà ni mo fẹ́ ṣùgbọ́n nígbà tí mo bá sọ̀rọ̀ wọ́n á gbógun ìjà sí mi bàbá ṣọ́ mi. ẹ̀mí mímọ́ falẹ̀ ta ikú ya àdàbẹ́ mi falẹ̀ ta ikú ya mo yọwọ́ sókè mo yọwọ́ mi sókè hallelujah.
hallelujah 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 níṣojú ọ̀tá ni mo ṣògo. wọ́n lérí wọ́n sọ̀yà wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn gbogbo bàbá ní kí má bẹ̀rù kí má ṣojo. mo gbàgbọ́ mo gbàgbọ́ ó sọ ọ̀rọ̀ mi dẹ̀rín ayọ̀. Èṣù ti múra láti bayọ̀ mi jẹ́ mo ké pé Jésù Olúwa ìdè mi já ọmọ Jésù ni mí èyí láyọ̀ mi. Èṣù ti múra láti bayọ̀ mi jẹ́ mo ké pé Jésù Olúwa ìdè mi já ọmọ Jésù ni mí Jésù láyọ̀ mi. Hallelujah, hallelujah, hallelujah. Níṣojú ọ̀tá ni mo ṣògo. Wọ́n lérí, wọ́n sọ̀yà, wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn gbogbo. Bàbá ní kí má bẹ̀rù, kí má ṣojo. Mo gbàgbọ́, mo gbàgbọ́. Ó sọ ọ̀rọ̀ mi dẹ̀rín ayọ̀. Àwọn tó pè àwọn ló yan o. Àwọn tó yan ló ṣe lógo. Ògo, ògo mi ògo. Iyì o, iyì mi iyì o. Àwọn tó pè àwọn ló yan àwọn tó yan ló ṣe lógo. Ògo, ògo mi ògo. Iyì o, iyì mi iyì o. Ó fẹ́ mi mo mọ̀ bẹ́ẹ̀ Bíbélì ló sọ fún mi. Mo mọ̀ pé bàbá fẹ́ mi. Torí náà ló ṣe dá mi sí. Ó fẹ́ mi, bàbá fẹ́ mi. Hallelujah, Jésù fẹ́ mi. Látinú ìyá mi wá ló ti ṣàmì dìdí sí mi lára. Ó gbà mí lọ́wọ́ ikú. Hallelujah, Jésù fẹ́ mi. Ara mi mo kọ́lé sórí yanrìn.
ti ṣàmì dìde sí mi